dédé àkókò yìí. Orúkọ mi ni Délé Akínyẹlé Adébísí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìwọ̀dà Délé. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tá a pè ní Òlàjú àtàṣà ní ìkànnì Gbádùn Ẹ̀mí ẹ̀tẹ̀ òsì. Ní tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ní òwe tá máa ń pa. Tá máa ń sọ wípé àṣejù nírun àyà, àṣejù nírun àyà. Ṣé wọ́n gbà? Rárá, wọ́n ṣì. Ní tó yẹ ká sọ ni pé àṣejù nírun ẹ̀yìn. Torí pé kí ni ọkùnrin a máa ní irun láyà, ọkùnrin míì wọn a máa ní irun láyà, wọn a máa ní irun lápá. Àwọn tí kódà irun wọn a máa tètè kún. Kí ọkùnrin ní irun láyà kì í ṣe ìwọ̀. Ṣé àṣejù nírun àyà? Torí pé kí ni tí èèyàn bá ti ní irun lẹ́yìn, olúwa rẹ̀ ti di ọ̀bọnu tàbí ká sọ pé ó ti di ìnàkínù. Torí ìdí èyí tó yẹ ká mọ̀ sọ ni pé àṣejù nírun ẹ̀yìn, kì í ṣe pé àṣejù nírun àyà, àṣejù nírun ẹ̀yìn. Kàn ní Gbádùn Ẹ̀mí ẹ̀tẹ̀ TV. Ẹ bá wa like ẹ share.